ṣe rí lórí social media yìí tó bá tẹ̀lé nu ayé ẹ̀ kàn máa bàjẹ́ ni tó o bá lo sense ẹ tó o bá dẹ̀ pick who you follow you will just be going like a sheep ṣe mọ bí àwọn àgùntàn ṣe máa ń lọ yẹn tó máa tẹ̀lé ara wọn gọ̀ọ́gọ̀ọ́gọ̀ọ́gọ̀ṣùgọ̀ṣùgọ̀ṣù. Sometimes ago Momo na Mapia she came over she told us pé she's suffering PTSD she's suffering bipolar she has this she has that wípé torí pé Godfather ó halẹ̀ mọ́ òun ó ní so òun ti fill application òun dẹ̀ ti submit ẹ̀ sí American Embassy in Dublin wípé wọ́n máa arrest Godfather for threatening her tí gbogbo á dẹ̀ mọ̀ pé ní orí social media yìí Momo na Mapia ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí threatening Godfather tó bẹ̀rẹ̀ sí sọ fún wa pé ìdìde ní boys àwọn boys èjìdé wọ́n sọ pé ibi táwọn bá rí Godfather táwọn bá ka mọ́ àwọn máa nà án ni àwọn mọ̀lé ẹ̀ àwọn á lọ nà án pamọ́lé tó bá wá sí restaurant àwọn máa nà án Momo ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tó fẹnu wárọ̀ ẹ̀ṣẹ̀ yẹn lé ní Godfather dẹ̀ bínú ó dẹ̀ jáde ó wá síwájú restaurant èjìdé pé àwọn boys tó sọ pé oní tó fẹ́ fi nà òun yẹn kó wọn jáde òun ti wà ní ọ̀dọ̀ èjìdé ń sìn Godfather tún lọ sọ́dọ̀ èjìdé ó lọ jẹun torí regular customer dáadáa ni ó lọ jẹun Momo sọ pé Momo ló fẹnu ara ẹ̀ sọ lórí live video wípé òun gbá létí òun gbá lẹ́pọ̀n àwọn boys lù jáde ni wọ́n jù síta ni Momo ló sọ pé òun lù ó fi ẹnu ara ẹ̀ ó fi confam wípé òun assault èèyàn sexual assault and physical assault ó tún confam fún wa pé èjìdé is using boys èjìdé máa lọ sọ fáwọn ọlọ́pàá nǹkan táwọn boys yẹn ń ṣe o ṣe mọ̀ pé mo ṣe show yẹn tí mo sọ fún yín wípé Momo ò tí ì understand bí ilé ayé ṣe ń work you think everything is about fracas mo sọ pé Momo ẹ ti file against the Godfather ìyẹn Godfather tí a David Infinity kò sí wàhálà so mo ní gbogbo nǹkan tẹ́yìn náà tẹ́ confam fún wa lórí fídíò àti download fídíò yẹn Momo wípé ẹ ṣe fún Godfather ńkọ́ you show us a proof that you submitted to the American Embassy now you are now coming out mo ń sọ fún yín pé nígbà yẹn mo ń sọ fún yín pé màmá ṣe mọ̀ pé there is overwhelming evidence against you than evidence there ní against Godfather there was no time that Godfather raised his hand on you. There was no time that Godfather did anything to you. There was even time that you shaking it, that you threaten him. That is called threat to life. You read video. And now you go report. Mo sọ pé màmá, ibi tẹ́ máa lọ yìí. Ní láìkí ara yín o. Momo show us the proof. Mo máa kọ́ yín lọ́gbọ́n èèyàn kan mo máa fi jófin I'm going to do this I'm going to do that mo ní kò tiẹ̀ sí wàhálà let the game begin. The same thing Momo is doing to people on social media is not even done to her. Na she go report she ran to ọlọ́pàá she went to go and report. I said let the game be at least Momo tó jáde tó bá sọ pé èèyàn unstable element ó yẹ kí wọ́n discover Momo sínú àwọn atoms ní unstable element ẹ sábà ló ń jẹ bẹ́ẹ̀ Momo tó wá sọ fún wa pé òun ti withdraw case tó ń lọ rí within the space of a week tó lọ report case mo ń sọ fún màmá jọ yẹn pé ṣé kì í ṣe pé lọ́ọ̀yà fẹ́ jẹun ṣe mọ̀ pé lọ́ọ̀yà kò sí nǹkan tó bá gbé déwájú wọn wọ́n máa gbà wọ́n máa sọ fún ẹ pé oníkèsì ni tó bá tẹ̀ mí pé kò sí nǹkan kan pé ò lè win mo ṣe yẹ pé lọ́ọ̀yà fẹ́ jẹun tó sọ fún yín pé any case against David Infinity because there is no case. Momo came after less than a week to tell us that she has withdrew the case that because some people dey beg her kò ní dáa fáwọn tó bẹ̀yìn òfò lómi ẹ̀fọ́ ṣe òfò làwọn tó bẹ̀yìn òfò náà máa ṣe kò ní yẹ wọ́n bí kíbi tó wà wípé some people beg her or now you are coming back to your senses torí ó máa ń dàbẹ̀ pé sometimes abẹ́rẹ́ tó ń gún Lizzy yẹn ó yẹ kó gún ẹ̀yìn náà so sometimes you will lose your memory. Tẹ́ bá ti wá padà sí memory gbogbo náà bí ìṣẹ́ ti ṣe nígbà tẹ́ lose memory yẹn ẹ ṣe máa wá padà wá pé ní rántí mo máa sọ pé ṣé mo ṣe léyìí torí ìgbà tẹ́ lọ report David Infinity tẹ́ lọ file against them it's screaming like that time you are losing your memory kò sọpọlọ lórí yín
It's the truth. I was even screaming pé àwọn ọmọ ewé ńkọ́, where are they? To tell your mama that she get no case against anybody. Ìwọ ló kọ́kọ́ wá wàhálà tó ń threaten ọmọkùnrin yẹn, tó expose the iṣẹ́. You expose his location. You told your people the kind of car he's driving. You even showed us evidence of the boys. Táwọn yẹn sọ fún wa pé ẹ má show ojú mi. Mo ní by the time the case bá máa bẹ̀rẹ̀, èjìdé gan body go tell her. Torí mọ̀mọ́ sọ fún wa, ó ti wá di àṣà mọ̀mọ́ pé tó bá ti ṣe birthday tán sìn, ibi tó mò ń sọ fún yín jọ yẹn, ẹ rò pé bí a torí gbà ń jà, wípé ibi tí mọ̀mọ́ tó bá ti ṣe birthday tán, ibẹ̀ yẹn ó máa make sure pé òun bá bẹ̀ yẹn jẹ́ ní òun bá ayé wọn jẹ́. Torí ẹ̀ mo ṣe sọ fún yín, do not fall for this stupid woman's wọ́nranwọ̀nran, ó máa bà tiẹ̀ jẹ́ last thing. Ó ti di àṣà, tó bá ti ṣe birthday tán báyìí, gbogbo wọn ló ń bọ̀ wá bú, gbogbo wọn ló ń bọ̀ wá bájà. Ó ti jẹ́ àṣà ẹ̀. It's a normal thing. Kò síbi tó wọ̀ tí bẹ́ẹ̀ ò da ooru. Ṣèbí mò ń sọ some weeks ago. She was even showing us boys that she claimed that assaulted. You are attesting to assaulting a person in a public domain, which is a restaurant. Ejide, àánú ẹ̀ ṣe mí. Mọ̀mọ́ yìí máa jẹ́ kó o fi restaurant yẹn pàtàn ni. Ṣùgbọ́n pé òun ò ní nǹkan kan tó gbé dání. That is why it's easy for her. She doesn't think about what are the repercussions of whatever it is that she's doing. Because nínú ṣẹ́ẹ̀dì tó sọ di ṣọ́ọ̀bù, ibẹ̀ ló ti máa gbọ́n ewé, tó máa gbọ́n àgbo, tí eruku Òṣòdì, coriander leaf, ewé immigration, tó máa send gbogbo ẹ̀, tó máa ṣe kínní. She doesn't know what it is. Ẹ̀yìn kò lé ilé ló ti ń ṣe yẹn. For somebody to have a shop, to pay her taxes, to employ people. Then attesting that you have boys that will assault people in that your restaurant. Ejide, you go feel am. Wọ́n máa tó ní ìdùsí ẹ lọ́yàn báyìí ni. Bẹ́ẹ̀ ni, wọ́n máa fọwọ́ rẹ lọ́yàn rògbòrògbò báyìí ni. You go feel am. Mọ̀mọ́ tó wá jáde ń sìn, ó sọ fún ẹ pé òun ti withdraw case tó ń ṣe in less than a week. Òun ló lọ report, òun ló sá lọ sọ́dọ̀ ọlọ́pàá. Òun ló tún wá sọ fún wa pé I have withdrawn the case. Mọ̀mọ́ kẹ́ tó lọ sọ́dọ̀ ọlọ́pàá, what were you thinking? Ẹ tó lọ report to David Infinity. The guy came outside to defend himself, saying that kí ni ẹ ṣe? Ẹ sọ pé ibi tẹ́ bá ti rún ẹ máa nà. Òun ní o, I came outside. What have I done for you people saying that you are going to assault me? Now, ta ló yẹ kó ní PTSD? Ìwọ ló sọ pé o fọ́ létí mọ̀mọ́. Ìwọ ló sọ pé o gba lẹ́pọ̀n mọ́. Ìwọ ló dẹ̀ tún ní PTSD. Think about it. Now you dey get PTSD láì lọ sójú ogun, láì lọ jagun. Mọ̀mọ́ àwọn ewúrẹ́, are you stable? In fact, níbi tó wà unstable dé, Lizzy gan ṣì stable ju ẹ lọ ní ẹnu bí tá a wà yìí. Because more than 10 times you've said one thing, you've twist it in front of us. Ṣé kí n máa gbé yín padà lọ? Ẹ̀rí tí lọ́ọ̀yà bí mọ̀mọ́ ṣe múra kókókókókó. Lọ́ọ̀yà yìí lára. Tí mọ̀mọ́ múra kókókókókókó. Òun san, ó kọ́kọ́ gbé wa débẹ̀. Mọ̀mọ́, jẹ̀lìlì ní lóòótọ́. Ó kọ́kọ́ gbé wa débẹ̀. Òun sọ 5,000 euro. Òun sọ fún lọ́ọ̀yà yẹn. Ó sọ pé no, òun sọ 5,000 euro, 5 million naira. Mi mọ̀ bí 5,000 euro ṣe di 5 million naira. Lòun san. Ó sọ pé òun kọ́ lòun tún sanwó, ìbílẹ̀ ló tún sanwó. See how somebody can change within the space of a week. Láì ṣe chameleon. The weight at which Momo switch along is faster than a switch button. The rate at which she switch. Now, only PTSD. Ẹnu àti Kẹ́mi ló ti gbọ́ PTSD yẹn. Tó bá sọ pé kó wá kọ sílẹ̀, gbọ́n ló fẹ́ dojú bí kọ. Only PTSD. Ojoojúmọ́ ló for you that is bullying people online, ìwọ náà ló jáde tó tún sọ pé o ní PTSD. Azao na Momo. Make it make sense. For you that is gbọ́mọ ṣépè, 2 months ago, ó máa ṣépè fọ́ta Prince Adéwámi Rímà ni. O ní PTSD nígbà tó ń pé àwọn èèyàn ṣépè. Nígbà tí wà àti àlùjọ, God bless you. Yóò dá fún ẹni tó comment orí last video mi yẹn tó sọ pé wípé ṣé mọ̀mọ́ tó sọ pé òun ò like ọkùnrin tó bá ń búlì obìnrin, ibo làlùjọ wá? Àlùjọ tẹ́ gbé wá kó wá ṣe record label fún Dorcas.
Momo ní PTSD ní PTSD gbogbo ìgbà tálùjọ ń kọrin tó fi ń bú Dorcas tó ń parọ́ mọ́ Dorcas. Number one, you like him then, ọmọ yín lálùjọ. Ìkàmpí tó dọmọ yín tó ń fi orin tó fi ń búlì ọmọbìnrin. Ṣebí you were dancing to it. Ìyá oní PTSD ìsọnù. When things are not going the way you plan, then you will be looking for àtàmọ́. Ohun wàhálà àmọ̀mọ̀ ẹ̀ ti cast. Mo ti sọ fún yín, the mistake you ever made is coming for Dorcas because you actually thought she was a weaker prey. The mistake you made is coming for Dorcas. Momo pọmọlẹ́kún jayé. Ṣé ẹ rí? Ẹ kò máa jáde wọn ni mo sọ pé àwọn tó ń tẹ̀lé yín, are they not exhausted? Tó bá jẹ́ pé àwa náà ti rán tẹ̀lé yín, ta sọ pé Momo ti sọ pé òun máa sue David Infinity, òun máa report ẹ̀ fọlọ́pàá. David how market káwa náà ti ṣe show rẹpẹtẹ. Tó bá dọjọ́ ìní tí Momo sọ pé òun ti withdraw case, àwa máa wò bàìbàì pé àmà ti lọ bú bọ̀dọ̀ oníbọ̀dà. This woman is so unstable. Báwo lẹ ṣe ń bá lò? It's not about I respect yàtọ̀ sí yẹn. That is why àwọn people yẹn gan ò bá yín lò. Rí bó ṣe ń bojú yín jẹ́ kò tẹ̀sẹ̀ anybody tó dáhùn nínú àwọn ọmọ ewúrẹ́. Because tó bá ti dá yín lò, the next thing ni pé ẹ máa lọ fans ẹni yẹn. Tó bá jẹ́ pé àwọn náà ti sá lọ pé Momo ti sue David Infinity, Momo ti lọ report ẹ̀. Momo ti lọ report ẹ̀. David wọ́n bọ̀ wá gbé ẹ. David wọ́n bọ̀ wá ṣe kinní yẹn fún ẹ. Ìbá sọ fún ẹ, ìjayà ni Momo wá, ìbẹ̀rù ni Momo wá, Momo náà má pìá ní. Ta ti ṣe yankanyama bọ̀dá David. Tó bá dọjọ́ ìní báyìí, ibo la fẹ́ fojú wa sí? Chetirinse. Follow who no road. Now only Dorcas be stable person as of today lórí social media. Now only Dorcas. Momo has lost it. She's still asking the same question after 2 months of wèrè. Tani bàbá baby. Ẹ ti kúrò lórí tani màmá baby nsìn. Ó tún ti tani bàbá baby. Àbíkẹ́ ṣé o ṣẹ̀wọ̀n ní UK àbó o ṣẹ̀wọ̀n? Kí ló tún kù yẹn náà? Ó tún dàbọ̀ tún nìkan. Momo ti tún kúrò lórí lọ́yà. Kò tún sọ̀rọ̀ lọ́yà mọ́ ìgbà tó ti rí pé òun ti cast. Momo, give us another show. You are becoming boring every day. Anymore. I swear. Ẹ kàn ń japoró ni. Because tó bá jẹ́ pé ṣe rí nǹkan téèyàn fi máa ń pẹ́. Ẹ wo Don Jazzy for example. Ìgbà tó ti rí pé òun ti ń dàgbà. Wọ́n ní tó kété bá dàgbà, ọmọ ẹ̀ ló máa ń mu. Ìgbà tó ti rí pé òun ti ń dàgbà, kí ló ń ṣe? Ó ń fix àwọn èèyàn. Momo ti rí pé òun ti ń dàgbà, but still she want to be in power. She doesn't want anybody to rise. She has already projected, ó ní mò ń sọ fún yín, in the next 5 years, Odo Nation is dominating social media platform ẹgbàgbé. In the next 5 years, Momo is nowhere to be found. Ó ti di old news ni. Ó máa di once upon a time. She has already projected, ó ti rí ẹ̀dẹ̀mọ́ pé ó ń ṣògùn gan, á ti wẹjú, á ti rí pé ọmọdé yìí tóun ò bá tètè bá yí ẹ̀jẹ̀ ń sìn. She's going to take over social media. Ibi tátàkì tó fi wá àtàkì Dorcas ni. Ó ti rí. Òun wò pé kóun kọ́kọ́ ṣe first attack. Dorcas gan mọ̀. Kò mọ̀. Òun rò pé ìjà lásán, ìjà fracas, kò mọ̀ pé wọ́n ti ń bá òun jà torí pé wọ́n ti rí nǹkan tọmọ yẹn gbé dání. Pé ìjà yẹn ó dìbò gan. Gbogbo wọn ló fẹ́ parapọ̀ láti gba nǹkan tó wà lọ́wọ́ ọmọ yẹn bọ́. Wọ́n rí pé ọmọ yẹn lẹ́ka. Mo ní èmi gan máa ń ṣọ́ọ̀kì mi tí bá rí àwọn ọmọ Odo Nation bí pé àṣẹ èèyàn báyìí ọmọ Odo ni, èèyàn báyìí ọmọ Odo ni. Òun rò pé speaker nìkan ni. Ṣé mọ̀ pé most of them they are quiet. Kò mọ̀ pé ó lọ fà ó lọ sí fans gan. Fans Dorcas gan ni òun gan ò mọ̀. Gbogbo òun ní fans bẹ́yẹn. Òun gan ò mọ̀. Momo pọmọlẹ́kún jayé. Ẹ̀yin lẹ máa sọ pé ọ̀tọ̀ nìkan tẹ́ máa sọ lánàá. Tílẹ̀ bá máa mọ́ báyìí, ọpọlọ yín á ti refresh. Ọ̀tọ̀ nìkan tẹ́ tún máa sọ. Tí ì sọ nǹkan ẹyọ kan látijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran yín tó clear rí. Wọ́n wá sọ yín di old newspaper.
ẹ wá dání kan ń jàporó ń bẹ. Wọ́n ní gbà forí ẹ gbà fún ọmọ ológo kò sí introduction. Ẹ wá ń jàporó, you want to belong, the same thing, repetition. Ta ni bàbá bébí ṣe? Tí wọ́n bá sọ fún yín ṣe fẹ́ para yín. Ẹ̀yin náà ẹ̀yin àti Ṣọlá pé ẹ máa lo 5 years tẹ́ máa fi máa béèrè bàbá bébí. Ṣé ọmọ sọ fún yín pé bí ń pa ọ́ ni? Àbí ẹ rò pé bí dọ̀ka ti ṣe rí yẹn ó lack? Ta ni bàbá bébí? Kí ló kàn yín ta ni bàbá bébí Tina? Ọmọ yín kọ́ ló ń ṣẹ́yún kiri mọ́ yín lábẹ́ yẹn ni. Ẹ lè máa wá bàbá kiri, ẹ máa dúró ọkọ títí náà ti bí ni lọ́jọ́ ayé yín. Bẹ́ẹ̀ ṣe pín kiri lọmọ yẹn má ṣe pín kiri. Ẹ lọ máa béèrè pé ta ló tún fún lóyún, ibo ló tún ti róyún he. Bọ́ ṣe ń wá náà ṣe ń jálẹ̀ náà ṣe ń lọ. Bọ́ ṣe ń wá bọ́ ṣe ń bá jálẹ̀ náà ṣe ń lọ. Ọkọ àárọ̀ ọkọ ọ̀sán ọkọ alẹ́. Àwé ó tún gbá àwé gàndánwò. Ó tún ṣe intercontinental olóṣó. Still náà wọ́n ń jálẹ̀ náà. Wọ́n ní ta ló fẹ́ fẹ́ ọmọ ìyàwó èrè yẹn. Wọ́n sọ pé ta ló fẹ́ fẹ́ ọmọ ìyàwó èrè yẹn nǹkan táwọn èèyàn sọ. Ẹ̀yin gbọ́gbọ́gbọ́gbọ́ ó yẹ káwọn ọmọ yẹn sá fún yín. Ó yẹ káwọn ọmọ yẹn sá fún yín. Ìbílẹ̀. So nǹkan tẹ́yìn sọ fún wa mo ń sọ kíní kan fún yín ni pé nǹkan tó ti lè jẹ́ kẹ́ come for Queen Mother kẹ́ come for ìbílẹ̀ mo mọ̀ pé ti lose ẹ̀. Why? Because you want Queen Mother, you want people to always dance your tune. Momo, do you understand that? Maybe because you don't have a life, you don't understand that other people have lives. Nǹkan tó fi bá Ìyábọ̀ jà is so simple. You want Ìyábọ̀ to chase away, what's her name? Alábìkẹ́. O fẹ́ kí Ìyábọ̀ bá yá Alábìkẹ́ jẹ́ so that you can come to social media and brag wípé èmi mo bá yá Alábìkẹ́ jẹ́. That's the kind of person you are. But Ìyábọ̀ saw that odidi ọmọ ọlọ́mọ ṣé mo mọ nǹkan tọ́mọ ilé ìdá lọ́la ni. Àwọn yẹn abiyamọ ni wọ́n. Ẹ̀yin kò séèyàn tó grow látara yín tẹ́ ẹ̀ bá yé ẹ̀jẹ̀ eventually. Kò sí. Dọ̀kásì ọlọ́run mà ṣe kí n ṣe pé Dọ̀kásì grow látara yín. Tó bá yẹ kó grow látara yín kò tiẹ̀ lè dé bí báyìí tẹ́ ti máa ṣẹ lórí dànù. Peace Momo 5 years peace ló tún dì nira fún yín. Tó bá yẹ kó ń bú yín gan 5 years ó máa mọye tóun máa ti gbà. 5 years peace ló tún ní yín lára. Momo iléwé ń jẹwé. 5 years peace tọmọ yẹn bá yín ṣe. You still feel threatened by peace. Torí pé ìbílẹ̀ kò disclaim Dorcas ìbílẹ̀ ọmọ ọlọ́mọ ọmọ ọgbọ́n. Ṣé bóun ní táṣìírí yín tú? Ẹ rí owó tẹ́ ti fi Dorcas pa ni lórí péjì tó gbé fún yín. Ẹ mọye tẹ́ ti pa nísìnyí ẹ wá sọ pé kọ́ lọ máa follow. Follow kankan eléyìí tá a follow yín ti tó kí la fẹ́ kí ló dà fún wa. Ṣèbẹ́ máa bá yéèyàn jẹ ni. Wọ́n ní mo sọ pé tá a bá lajúlẹ̀ tí woman bá finish Dorcas ṣé o mọ̀ èèyàn tó ń bọ̀ next thing. She will finish every other person. Kò ń sàn lára ọmọ ìyá àjẹ́ ẹ̀ náà. She will not want it. Ó ní mo sọ fún yín pé àríjà yẹn báyìí is a threat to her. Because àlùjọ tán gbé wá ó fèlì ní failure ọ̀nà ara wa ṣé mi yẹn sọ pé àlùjọ. Wípé ibi tó lọ yẹn wọ́n máa bà tiẹ̀ jẹ́ ni. Ọjọ́ wo láríjà ń jáde? Gbogbo orin tó kọ kí ló ṣẹlẹ̀? Olùlẹ̀ náà ni. Ó fi pa nǹkan kan. Olórin fracas ni ẹni. Wo àríjà orin tó ń kọ fún Ṣọlá pé ó ti ń release ẹ̀ lórí audio mark. Ẹ bá rí báwọn èèyàn ṣe ń gbọ́ ó ń make owó. Ìwọ àlùjọ kí ló dà? Kí ló make? Bó ṣe lọ ló ṣe bọ̀. Ṣé à sọ fún ẹ pé ibi tó sá lọ yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ṣàgbẹ̀ lójú yòyòyò ni. Ó ti tán ibẹ̀ ti dá ṣálẹ̀ gbogbo èèyàn ti lọ tán. Òun nìkan ló ń dá nìkan japo ẹ máa rí pé òun nìkan tó bá ń ṣe ṣùgbọ́n òun nìkan kò sí anybody tó ń wò mọ́. Kí la fẹ́ wò ẹ̀ fún kí ló ní content náà. Tó bá tún máa mú content irọ́ ló máa pa náà. Ó parọ́ pé lọ́ọ̀yà ló yọ Dorcas tí lọ́ọ̀yà gan tó wá dìbò ọ̀gẹ̀ pé màmá ibo lẹ ti fún mi lówó òun ò máa rí Dorcas rí tábà sọ pé òun ni mo yọ Dorcas.
ó parọ́ pé Àbíkẹ́ lé HIV ni ṣé ò parọ́ tí gbogbo wa sọ pé ó yẹ lọ fún one test result ṣé ẹnu lèèyàn fi máa ń pé HIV mọ́yàn ní láìsí test result àràbù ló kù tó ń rànà so kí ló wá fẹ́ sọ ní nǹkan tó jẹ́ pé tó bá ti sọ fún wa báyà tí mo gbọ́ mọ̀mọ́ yín tó ti dé ó tún ti múlẹ̀ ó parọ́ fún wa pé ìbílẹ̀ pé FCC ń wà ní torí pé kò san 30 million ó parọ́ fún wa pé cheap labour níyàbọ̀ ń lò ní torí pé kò bá yé Alábìkẹ́ jẹ́ fún ẹ so that you can feel good about yourself imagine feeling good torí pé wọ́n fẹ́ bá yé ọmọ kékeré jẹ́ mọ̀mọ́ náà máa pìà ẹ pẹ̀lẹ́ má you go feel am as if you want to die but you no go die manage mọ̀mọ́ give us something new 2 months of tani baba baby ó ti sú wa the boy is growing in grace ọmọ kan ló mú jólẹ̀ tán fi AI ṣe tó mú jólẹ̀ tó mú jó ṣe pàṣọ ni àbọ̀mọ́ wa bá yín gbọ́n nídìí bàbá ẹ̀yẹn fílẹ̀ ẹ tẹ̀ kọ́kọ́ wá bàbá fún àwọn ọmọ yín tó ń kó sí yín lágbádá títí náà kàn ń bímọ kiri ni anything àdógan kò sẹ́nibọ́dì tó fẹ́ gbé ilé ìyá ẹ̀ ló dálé moṣú sí àìsàn tó ń jà yín ẹ ṣe kọ́kọ́ lọ mójútó náà kẹ́ ẹ ti gbọ́ ẹ lọ mójútó nígbà làwọn àwà náà